kó tó yí wá. Wọ́n ní cough. Ayọ̀ kí ni ò sound now? Kò sound. That's the one. If I did my job, I'd be sim saying. Ayọ̀ kí ló tẹ̀ lórí fóònù ẹ̀? Ní fóònù ló lò ń gbà. Kẹ̀sí wo lè ó kọ́kọ́ lò tẹ́lẹ̀ ẹni tó ń lo pálásà tó tún gbọ́ ẹni tó ń lo. Èmi ni mi ò wá rẹ̀ tí tó ráwọn ọmọ kọ́ má bàa jí. Wọ́n gbọ́ báyìí ó tó wá kiri. Ó fẹ́ try sí méjì ní ti méjì máa gbogbo ayé ló máa gbọ́. iPhone dà o, ó bí ṣe rọra ránṣẹ́ lẹ́sẹ̀ kò fẹ́ pariwo. Ayọ̀ ti fọ́ kínní lójú. Ẹ káàbọ̀. Eriwoya, gbagbo àgbàtọ́ eriwoya. Ẹ káàbọ̀. Ẹ bá wa máa pín un. Mo ti ráyè pátápátá o. Ó bí ṣe máa ń dún maturedly. Mo meet with fóònù Chinese mi. Fóònù Chinese mi máa ní ẹja àgbẹ̀rì ìwòyà. Ẹ lọ. Bàbá Fádàrí ẹ káàbọ̀ bàbá mi ló gbọ́ àtọ́ àsúrè wòlò fún. Orí Ifá ti kúrò ní yẹ̀yẹ́. Tó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi Ifá ní ọ̀sẹ̀ àwòkọ. Tó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi Ifá ní ọ̀sẹ̀ àwòkọ. Orin Ifá tó pọ̀jù owó tí kì í ṣe porin máa rí máa kọ o. Orin Ifá tó pọ̀jù owó tí kì í ṣe porin máa rí máa kọ o. Bàbá wa Olúmídé Àìná ẹ kújọ́ mẹ́wàá. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jìn.
kọ́. Àfọmọ́ yóò lè fa o, àfọmọ́ yóò lè fa. Ó ṣe rí ẹgbẹ́. Wá mo wà live má gbójú wá sí mi. Ayọ̀ over to you jọ. Mi ò gbọ́ payá. Ayọ̀ ire báwo ló ṣe ń ṣe báyìí? Má bínú Ayọ̀ mi. Ayọ̀ over to you ó ti sọ pé kò báyìí. Ẹjọ́ ẹ ṣàṣìlẹ̀ mi mo ìwà yìí. Mo ṣe ẹ̀là ìbọrú, mo ṣe ẹ̀là ìbọyè, mo ṣe ẹ̀là ìbọ ṣíṣe fún gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Mo kí gbogbo wa o pátápátá, mo ṣe lógun ọ̀fẹ́ o. Mo ṣe omi ìsànṣègùn gbogbo yín pátápátá ni mo kí ní kí ọlá, mo kí gbogbo àwa ọmọ kóòtù òjìire. Mo kí yín o, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé láti bá wa máa pín. Ẹ bá wa sọ fún alára wípé a ti wà níbí ní digbí. Ẹ bá wa sọ fún ajérò wípé a ti wà níbí ní digbí. Ẹ bá wa sọ fún ọ̀rọ̀ ògúnléèlá pé mi ò mọ kékeré yín, mo ti wà níbí ní digbí. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ má gbàgbé láti bá wa máa pín. Èní yìí mi ò dá ṣe ṣòwò, àjọ máa ṣe ni. Fàájì ńlá ni àjọ máa ṣe gidi ni. Ṣùgbọ́n ká tó wọnú agbami ètò ẹ jẹ́ ká kọ́kọ́ júbà torí wípé ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágùn ó dẹran àmújẹyán kí mi má bàa dohun àmúso kí má bàa dẹhun àmújẹrán ni mo ṣe ń ṣe kí ni mo ṣe ń júbà. Mo júbà olódùmarè ìbà olódùmarè wọlọ́ba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé káfàtà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi tó olódùmarè síwájú irọ́ pátá gbá òun ló fẹ́ pa. Kábíyèsí rẹ̀ ọlọ́run olódùmarè ìbà ni mo ṣe o. Mo júbà orí mẹ́rin àgbáńlá ayé, mo júbà orí mẹ́rin ilẹ̀ káàárọ̀ òjíire. Gbogbo ọrẹ ayé, gbogbo ọṣìn ayé ìbà ni mo ṣe o. Mo júbà ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà pátápátá gbogbo ẹ̀yin adáṣọ má múró ìbà ni mo ṣe fún yín o. Mo júbà ọlọ́kùnrin, mo júbà olóbìnrin, ìbà ọmọdé àgbàlagbà oyún inú àṣẹ ẹ̀dí gbogbo yín pátápátá ni mo júbà yín. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe nítorí wípé kí ni àdáṣe ni ó mọ ìbà gbọ́dọ̀ wọ́n mọ ènìyàn. Èèwọ̀ ni. Mo júbà ìbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣe ni mo júbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje. Gbogbo ẹ̀yin lákìrìbò tó aláìlójú awẹ́ gbogbo ṣokóṣòbò pátápátá ìbà ni mo ṣe ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe torí wípé kí ni àdáṣe ní ohun mọ́ ohun ìbà ò gbọ́dọ̀ wọ́n mọ́ ènìyàn. Àfẹ́yí tí mo bá dáṣe báyìí ni kóró má ṣàìgbà. Mo júbà yín o, ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe pátápátá. Mo júbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo dẹ, ẹ̀yin ìyá mi ajíbọ́lá ọmọ ẹ̀dán ìbà yín o. Ọ̀rọ̀ gbénu lédìkún yùmùyùmù ìbà ni mo ṣe o. Ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já olójú arẹmọ ẹlẹ́yìn arẹmọ alápá arẹmọ gbogbo ara kìkì arẹmọ nìyá mo júbà yín o. Ọlọ́mú arẹmọ ológun àkìdó mo júbà yín. Kábíyèsí o ẹ̀yin ìyá mi mo júbà yín mo gbèdì fún yín o. Ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ afíjú ẹyẹ tí ń jẹ ní gbagba oko ìbà ni mo ṣe fún yín o. Gbogbo yín pátápátá ni mo júbà yín. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Mo ní èmi ọmọ yín Òṣàtọ́lá mo sọ wípé ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lolókìkí gbogbo ọjọ́ gbogbo ìgbàkígbà tí gbogbo aráyé wá mọ̀ yín sí olókìkí òru. Èmi Òṣàtọ́lá sọ wípé ìgbàkígbà lóòrèkèrè lásìkò kásìkò tó bá wẹyẹ ìyá mi ló lè fò tí ò ní forí sọ̀gì láíláí torí wípé èèwọ̀ ni. Kábíyèsí o ẹ̀yin ìyá wa júbà yín o. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Ẹ má gbàgbé o ẹ̀yin lẹ sọ wípé asín ni mí ẹni kí n má bàa dẹran ọ̀làjẹ́ lọ́wọ́ ṣókóṣó ni. Ẹni nígbà mìíràn ẹni kí n máa di ọ̀gá ẹni kí n má bàa dẹran àásè lọ́bẹ̀ ni. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tó bá ti má kéré tí ò bá ti jọ kọ̀ọ̀kan wọ́n máa ń jùlẹ̀ ni. Àgbéjùlẹ̀ báyìí ló ń gbé di eléèrà. Kábíyèsí yín lẹ́ǹkan sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ pátápátá ìbà ni mo ṣe o. Ẹ jẹ́ ojú mi ṣe o, ẹ jẹ́ kó jú mi sọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán kó gbogbo yín pátápátá ẹ gbà ẹ ṣeun. Mo dúpẹ́ tẹ́ ẹ gbà lọ́wọ́ mi. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà Òṣàtọ́lá Abímbọ́lá òun àtọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ohun àkọ́kọ́ tẹ́ máa ṣe náà ni wípé kẹ́ bá wa máa pín. Lénìí ó yàtọ̀ síra wọn.
eléyìí tí mo fẹ́ sọ yìí kì í ṣe pé ẹ má ṣe mí ní rédíò asọ̀rọ̀mágbèsì. Gbogbo bíkíbi tí ẹ bá ti ń wò mí, mò ń stream ẹ̀ live lórí ìṣẹ̀ṣe làgbà, mò ń stream ẹ̀ live lórí adé ifá ìwàlẹ̀sìn page, lórí page bàbá wa, mò ń stream ẹ̀ live lórí ìṣẹ̀ṣe làgbà tuntun. Gbogbo bíkíbi tí ẹ bá ti ń pè mí, fún ẹ̀yin tí ẹ bá ní aago mi tí wọ́n lè pè sí lórí ètò, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí page bàbá wa adé ifá ìwàlẹ̀sìn, ẹ bá mi kọ síbẹ̀ kí ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ pè wọlé sórí ètò yìí kí wọ́n pè wọlé. Èmi náà máa ṣe control, but later tí n bá ti sọ̀rọ̀ síwájú díẹ̀, ẹ fún mi ní ìṣẹ́jú àáyá. Lórí bomb blast Ìbàdàn tí wọ́n sọ wípé bomb blast ni, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ìbàdàn, tí bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á sọ pé ṣọ́mọ ìlú kan ni, ṣọ́mọ ìlú kan ni. Mo nẹ́jẹ̀ Ìbàdàn lára torí wípé ìyá tó bí bàbá mi Ìbàdàn ni wọ́n ti ṣẹ̀ wá kó tó di pé wọ́n wá fẹ́ ọkọ ní Ìpẹ́. So mo lè sọ wípé mo bá Ìbàdàn tán, ọmọ Ìbàdàn ni mí. Pẹ̀lú wípé Ìbàdàn gbonílé ó gbàlejò, ẹnikẹ́ni tó bá ti sátọ Ìbàdàn lòkè Ìbàdàn gbà. Mo ti gbé ní Ìbàdàn dáadáa. Kódà àkọ́bí mi Ìbàdàn ni mo bí sí. Ìyẹn kọ́ la fẹ́ lò lénìí bí kò ṣe wípé ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ẹ ti wo one chance. Ìyá mo wà láìfù. Nẹ́tíwọ̀kì wọn ò dá. Nẹ́tíwọ̀kì ilé yín yà, ó dìgbà tí ẹ bá tó padà síbi iṣẹ́. Wọn ò tiẹ̀ gbọ́ mi. Ìyá Lady B ní nẹ́tíwọ̀kì sọ wọ́n di AI àbí báwo ló ṣe ń pè. Ẹ̀yin ẹlẹ́kùn yìí ṣá, ẹ má wàá sunkún bí ọ̀rọ̀ Ìbàdàn la fẹ́ sọ. Mo máa ignore, ẹ jẹ́ ń tẹ ignore button. Ẹ jẹ́ ń fi yín lẹ̀ sí. So ẹ má jẹ́ kán distract wa. Ọ̀rọ̀ Ìbàdàn ni mo wá sọ tí wọ́n pè ní bomb blast. Ẹ̀yin ọmọ kóòtù òjìrì, ẹ má jẹ́ ká sùn lé. Ẹ jẹ́ ká fi ojú inú wo ìbúgbàmù. Wọ́n ní ìbú àdó olóró tó bú gbàmù nílùú Ìbàdàn. Ẹ jẹ́ ká fojú inú wò ó. Lọ́dọ̀ tèmi kò ń ṣe nǹkan tó ṣèèṣì. Nǹkan tí wọ́n plan ni. Mo nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ o. Torí wípé nígbà tí mo wo gbogbo àwọn fọ́nrán tí wọ́n fi ń ránṣẹ́ sínú WhatsApp, èmi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ mi ṣe ń rò lẹ́lòmíì ń rò ó, ni mo ṣe sọ wípé níbi tá a bá dé yìí lórí ètò ìní, èmi nìkan kọ́ ni máa dá ṣe o. Ẹ máa láǹfààní àti máa pè wọlé. Ìgbàkígbà tó bá wù yín lẹ lè pè wọlé. Ẹ lè pè wọlé mo yẹn ń sọ̀rọ̀ báyìí. Ẹ lè pè wọlé later tẹ́ bá rántí àbí tẹ́ bá ro nǹkan tí ẹ fẹ́ sọ pé nǹkan báyìí mo tẹ̀ fẹ́ sáré sọ lórí ètò. Kò sígbà tẹ́ pè wọlé tí mi ò gbé. Ìbú àdó olóró tó bú gbàmù ní ìlú Ìbàdàn. Èmi ò lọ́dọ̀ tèmi kò ṣe nǹkan tó ṣèèṣì. Lọ́dọ̀ tèmi, èmi máa sọ wípé plan work ni. Ẹ jẹ́ ń sọ fún wọn pé mo wà lórí ètò torí mi ò mọ̀ bóyá wọ́n gbọ́ nǹkan tí. Ìyá mo ti wà lórí ètò, ẹ má bínú sí mi. Then ó dà pé nẹ́tíwọ̀kì ilé yín yẹn ò dáa o torí ó ń ṣe yín ní slow motion. Ẹ jẹ́ kí n mọ̀. Tí n bá ṣe tán ṣá máa pè yín, á lè continue. Yes ma. Ìbú àdó olóró tó bú gbàmù ní Ìbàdàn. Tẹ́ ẹ bá wò látàrí àwọn fọ́nrán tó fi ń ránṣẹ́ sí wa lórí WhatsApp pátápátá, ẹ rí wípé nǹkan bí àtáàkì ló jẹ́, bí nǹkan àmọ̀ọ́mọ̀ ṣe, nǹkan tó ti plan nílẹ̀. Mo ti wo fọ́nrán tẹ́nikíní ṣe, tẹ́nikejì ṣe, tẹ́nikẹta ṣe, táwọn kan ṣe lé lórí. Ìyí tí mo lè wò ń bẹ̀ mo ti wò. Ṣùgbọ́n opinion mi ó yàtọ̀.
bẹ́mi ṣe ń rò ó yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe ń rò. Èmi ò wá mọ̀ bóyá bẹ́mi ṣe ń rò ẹ̀yin náà ń rò bẹ́ẹ̀. Nínú fọ́nrán tí wọ́n fi ránṣẹ́ sáwọn èèyàn, yàtọ̀ fún ilé tó wó, yàtọ̀ fún ilé iṣẹ́ tó wó, rí arákùnrin kan tó jókòó sínú mọ́tò. Arákùnrin yẹn lèmi fi conclude wípé, lèmi fi sọ nínú ọkàn mi wípé kíní yìí kì í ṣe àdó olóró tó jẹ́ wípé wọ́n kó sínú ilé kan dynamite tàbí báwo lẹ ṣe mọ̀ pé mi ò lọ léèwé, tí wọ́n kó sínú ilé kan láti fi mine gold. Ó wá dédé dúbàm lóru láì ṣe pé nìkan fi ná sí, láì ṣe wípé nǹkan kan ṣẹlẹ̀ sí. Torí mi ò lọ léèwé, ṣe mọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá kà nípa kẹ́míkà àbí chemistry àbá lọ ṣe ń pè, ẹ lè pè wọlé kẹtù skúùlù wa lórí yẹn. Ṣùgbọ́n tá bá tiẹ̀ wá sọ wípé àdó olóró ló dún gbàm tí kò sẹ́nikẹ́ni tó lọ mọ̀ọ́mọ̀ dáná sí, kí ni ká ti pe arákùnrin kan tó jókòó sínú mọ́tò tí odidi orí ẹ̀ báyìí ṣí lọ, tí à ń wo orí ẹ̀ bí igbá báyìí, tí nǹkan kan ò sì ṣe mọ́tò, tí nǹkan kan ò ṣe òun, kò ṣe ara ẹ̀ nínú mọ́tò, ṣùgbọ́n bí ìgbà tó jẹ́ wípé èèyàn kan tágẹ̀tì orí ẹ̀, wọ́n dẹ̀ ṣí skọ́ọ̀lù ẹ̀ lọ. Tá bá sọ wípé àdó olóró ló bún bàm, ṣe bó yẹ kó pieces sí mọ́tò yẹn. Lóòótọ́ la rí àwọn mọ́tò kan tí wọ́n pieces, but with that video tí mo rí arákùnrin yẹn, pẹ̀lú fídíò yẹn, pẹ̀lú fọ́nrán yẹn tí mo rí arákùnrin yẹn, ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má bínú sí mi, kó má di wípé àwọn tí wọ́n máa ní ìtó tó kí àwọn èèyàn tó jẹ́ ká continue nǹkan tá à ń sọ. Fídíò èèyàn kan yẹn ló jẹ́ kémi conclude wípé nǹkan tó ṣẹ́rí, ẹ má jẹ́ ká sùn, wọ́n ní ìfura lògùn àgbà. Pánsá ò fura, pánsá jáná, àjà ò fura, àjà jìn. Onílé ò fura ló lè ṣe ń kóru wọn o. Ó ti pẹ́, kì í ṣe ní kì í ṣàná tí wọ́n ti ń dáná sun ọjà ní Ìbàdàn. Tán kàn máa dédé sọná sọ́jà, kì í ṣe Ìbàdàn nìkan, ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè. Tí wọ́n máa kàn dédé bọ́ sínú ọjà kan tí wọ́n á dáná sun bó ṣe wù wọ́n. At the end of the day, a kì í rí àpẹẹrẹ, à ń rómira, à rẹ́jẹ̀. Ọmọ tó bí nìkan là ń rí. Ìgbà mìíràn wọ́n á lọ síbi tó bá wù wọ́n, wọ́n á ṣe kí ni? Àwọn tó ń sùn sínú ọjà nígbà yẹn, lálẹ́ ọjọ́ yẹn, wọ́n á dáná sun wọ́n mọ́bẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá wo eléyìí yàtọ̀. Mi ò mọ̀ bóyá mi nìkan ni mò ń rò bí mo ṣe ń rò yìí, ni mo ṣe ní wípé ní àkókò yìí lórí ètò yìí a máa láǹfààní àti pè wọlé. Tó bá jẹ́ mi nìkan ni mò ń rò bẹ́ẹ̀, ẹ máa sọ fún mi pé rárá o, Ṣàtọ́lá ẹ tó sọ yẹn o, kò rí bẹ́ẹ̀ o, bó ṣe rí rèé o. Torí ìgbà tí wọ́n kúkú sórí láàárọ̀ ọjọ́ kejì, torí àtòru ni fóònù ti ń dún gbagangbagan. Mo jí bá ní lóru ìgbà tí mo fẹ́ lọ tọ̀. Mo rò pé èwo tún leléyìí wọ Ọlọ́run, èwo tún leléyìí wọ Ọlọ́run. Wọ́n tún ti pè mí direct, network ilé wọn ò dáa. Èwo tún leléyìí wọ Ọlọ́run. Ìgbà tí máa fi jí ló bá ní àdó olóró tí wọ́n kó sínú ibì kan tó máa fi lọ mine ilẹ̀ ni. Tó bá tiẹ̀ wá jẹ́ pé àdó olóró tí wọ́n kó síbì kan tó fi lọ mine ilẹ̀ ni, tó wà nínú ilé kan, òun ló wá blow tí gbogbo ilé wó, gbogbo ṣọ́ọ̀pù wó, àwọn tó wà nínú mọ́tò náà kò sí nǹkan tó ṣe máa yẹn lára o. Orí ẹnìkan ló ṣí lọ mọ́nú mọ́tò yẹn o. Èmi wá wo kéèsì máa yẹn nìkan ni mo fi jọ́ọ̀jì, ni mo fi dá ẹjọ́ àdó olóró tó bún gbàmù yẹn pé okay, tá bá rò wípé máa yẹn ó jẹ́ nìkan tí ò nílé tó ń gbé, bóyá máa yẹn wọ́n sunú mọ́tò mọ́jú ni, àbíkẹ́ ìdájí kùtù àì
ni máa yẹn ti àbí lóru ló ń travel ló kò tí ì yé mi mo ṣe fẹ́ ro situation máa yẹn ni wọ́n wá sùn sínú mọ́tò àbí ni wọ́n wà nínú mọ́tò ni wọ́n dá mọ́tò wọn lọ́nà because kò yé mi bọ́dẹ̀ ṣe ń rí wípé ẹni yìí tó ń drive bọ̀ yìí ó ti rí gbogbo àwa tá à ń ṣọṣẹ́ yìí wọ́n lè pa wọ́n dẹ̀ fọ́ orí ẹ̀ mọ́nú mọ́tò. wọ́n lè pa wọ́n dẹ̀ ṣí orí ẹ̀ lọ mọ́ inú mọ́tò because tó bá jẹ́ àdó olóró tó bú gbàm níbi tí màá yẹn wà yẹn kò yẹ kí aṣọ tí màá yẹn wọ̀ ṣó ti yé yín mo sì lè rí aṣọ màá yẹn is like blue or something ní aṣọ tí màá yẹn wọ̀ mọ́nú mọ́tò yẹn I think is blue chacha ni kò sí nǹkan kan tó ṣe mọ́tò yẹn jẹ́ ẹ ṣe mọ̀ pé Facebook kò ní jẹ́ ká fi hàn ara wa ń bì ẹ jẹ́ ń padà lọ wò ó ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ fídíò yẹn ẹ jọ̀ọ́ ẹ kọ sí orí WhatsApp mi báyìí mo máa send ẹ̀ sí yín. máa yẹn wà nínú mọ́tò mò ń bọ̀ àwọn kan rèé tí wọ́n kó sínú ẹ̀yìn ambulance tí wọ́n ti jóná gúrúgúrú yìí a sọ pé yes àdó olóró ló ba àwọn yẹn. èwo wá ní ti máa nǹkan tó wà nínú mọ́tò mò ń bọ̀ máa yẹn wà nínú mọ́tò. ẹ mọ̀ pé mi ò láìkí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ibi tó ti fọ́ orí fọ́ gbogbo ẹ̀yẹn mi ò kí ń wò ó rárá ilé ìfọ́tò ni. ẹni tó bá fẹ́ fídíò yẹn kó kọ sí mi. àwọn mọ́tò kan wà tán bọ́ sí dèdè ibi tí àdó olóró yẹn ti bú gbà. orí máa yẹn fọ́ sínú mọ́tò. ẹ jọ̀ọ́ mi ò mọ̀ bóyá bẹ́mi náà ṣe ń rò lẹ́yìn náà ń rò. wọ́n ní wípé àwọn tó ń wa kùsà illegal mining àwọn ni wọ́n fà á. ẹ jọ̀ọ́ ṣé ẹ believe wípé àwọn tó ń wa kùsà illegal mining àwọn ni wọ́n kó àdó olóró sínú yàrá kan pé àwọn máa lọ máa kó nú ẹ̀ bóyá wọ́n rẹ́ǹtì ẹ̀ ni o bóyá wọ́n ya ni o bóyá wọ́n ra ilé yẹn ni o. wọ́n wá ní wípé àwọn ti rí àwọn tó ṣiṣẹ́ yẹn àwọn tó ń wa illegal mining yẹn àwọn máa ṣe kí ni àwọn máa jẹ́ kí justice kó jọba. èmi àti yín mọ̀ wípé kò sí justice nílẹ̀ Nàìjíríà ká máa nílẹ̀ Yorùbá as a whole. èmi àti yín mọ̀ pé gbogbo àwọn tó ti kú yẹn wọ́n ti lọ nìyẹn kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ yọ. èmi àti yín mọ̀ wípé látàrí àwọn ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí there's nǹkan kan wà láti reduce population tí gbogbo wa ò mọ̀ tí gbogbo wa ò kí ń ronú lọ́bẹ̀ láti reduce population àwọn èèyàn. mo tún rò lọ sọ́nà ọbẹ̀ yẹn then nǹkan kan tún wà lọ́kàn mi tí mo tún rò wípé ìzídà nǹkan kan wà ní area abẹ̀ yẹn tí wọ́n ti notice pé nǹkan àlùmọ́ọ́nì kan ti wà ní area abẹ̀ yẹn wọ́n dẹ̀ ti kọ́lé síbẹ̀ kò dẹ̀ easy fún ìjọba láti sọ fún gbogbo àwọn tó ń gbé ń bẹ̀ pé ó yá ẹ kó ẹrù yín ìjọba nílẹ̀ yìí lò. kò sí nǹkan tí ọ̀nà tí Nigerian government ò lè gbà. nísìnyí tí wọ́n ti dáná sun everywhere tí wọ́n ti wọlé tí wọ́n ti fi àdó olóró kẹ́wọ́ láàrin ijọ́ mélòó kan nísìnyí lẹ́yìn kó bẹ̀rẹ̀ sí ní máa wá nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n tọ́jú sínú ilẹ̀bẹ̀ yẹn tí wọ́n ti rí traces ẹ̀. because èmi ò lérò wípé illegal miner tó ti ń ṣe miner yẹn for years ó máa wá owó ló fi ra àwọn dynamite yẹn náà. tó bá jẹ́ illegal miner owó ló fi ra àwọn dynamite yẹn
àwọn àdó olóró yẹn owó ló fi rà á. Òun náà á fẹ́ keep ẹ̀ safe fún business tó ń ṣe láti máa fi fọ́ ilẹ̀ lọ. So mi ò lérò wípé tí ò bá nídìí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó máa ṣẹlẹ̀. Ó dà pé èmi nìkan ni mò ń rò bẹ́ẹ̀ because mi ò rí anybody pè wọlé. Ó dà pé nǹkan tí mo sọ yẹn èmi nìkan ni mò ń rò bẹ́ẹ̀. ń bọ̀. Okay, you said you need the video. Then you write me on WhatsApp. Ẹ máa kọ sí mi lórí WhatsApp sir. +39 35101 74199. WhatsApp number mi nìyẹn. Ẹ jẹ́ kí n pin number yẹn mọ́lẹ̀. So tí ẹ bá wo fídíò yẹn dáadáa, ẹ máa rí màá yẹn nínú mọ́tò báyìí. Ó jókòó sínú mọ́tò. Orí ẹ̀ ṣí lọ báyìí. Kò sí nǹkan tó ṣe ara màá yẹn o. Aṣọ ara ẹ̀ ò jóná o. Mọ́tò tó jókòó sínú ẹ̀, mọ́tò yẹn ò wreck o. Èmi ò mọ̀ bóyá èmi nìkan ni mo rí kinní yẹn. Tí ó bá jẹ́ àdó olóró tó ṣe pípé àdó olóró tí wọ́n kó sínú yàrá ló ṣe lé irọ́ ni. Àwọn èèyàn kan ló lọ ṣe and máa yẹn rìn sátìkò ni. Ó rìn níjọ́ tébi ń pa ọ̀nà ni. Ó dẹ̀ ṣe kí ni? Ó dẹ̀ pàdé wọn níbi tí wọ́n ti ń ṣọṣẹ́. Wọ́n dẹ̀ lépa, wọ́n dẹ̀ fọ́ orí ẹ̀. Nǹkan tèmi believe ni. Tá a bá rẹ̀ ni pé wọlé o, mo máa pa program yìí. Torí ó dà pé èmi nìkan ni mò ń rò bẹ́ẹ̀ nìyẹn. Àwọn mọ́tò tí ó súnmọ́ ibi tí wọ́n ti ṣe ọṣẹ́ yẹn gangan, àwọn mọ́tò yẹn wreck pátápátá. But there is this man tó jókòó sínú mọ́tò. Máa yẹn jókòó sínú mọ́tò. Orí máa yẹn ṣí lọ ni. Èmi ò believe wípé nǹkan tó fa àdó olóró tó kó sínú ilé ló fa bomb blast. Mi ò believe ẹ̀. Because looking at this man nínú mọ́tò yìí, mi ò believe ẹ̀. Mo believe wípé àwọn kan ni wọ́n lọ dáná sun ibì kan ibẹ̀ yẹn ní Ìbàdàn. Anyway ṣá, bóyá gbogbo wa wà níbi iṣẹ́. Nǹkan tèmi kàn máa sọ ni wípé ẹ̀yin èèyàn wa, àwọn ìjọba wọn ò care o. Wọn ò care rárá. Àwọn máa ṣe investigation. Àwọn ti ṣe investigation. Àwọn ti ṣe investigation. Àwọn ti rí ẹni tó ṣe kinní yẹn. Àwọn máa fìyà jẹ wọ́n lọ́nà òfin. Irọ́ ni o. Irọ́ ni o. Ìjọba gan lè mọ̀ sí o. Tó bá jẹ́ wípé the third option tí mo fi lẹ̀ ni, ìjọba lè mọ̀ sí wípé ẹ jẹ́ ká lọ ṣí àwọn people yìí nídìí báyìí. Tá a bá lo ọ̀nà yìí, wọn ò ní kúrò lórí ilẹ̀ yẹn o. Ṣèbí nísìnyí ìgbà tí wọ́n ti wó gbogbo ilé everybody, ta ló lè fẹ́ sọ wípé ilé òun ni òun máa dúró síbẹ̀? Kò sẹ́ni tó máa dúró síbẹ̀ mọ́. Àyè gbà wọ́n láti ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Bá jẹ́ pé wọ́n fẹ́ wá nǹkan níbẹ̀ náà ni, àyè ti gbà wọ́n báyìí. Well,
mi ò rí sọ jù bẹ́ẹ̀ lọ nǹkan tí mo ní kí n wá sọ nìyẹn. Ẹ ṣeun, ó dàbọ̀, love you all.